nẹ́tíwọ̀kì ló ń kọ̀ tiẹ̀ báyìí. A ó rí i pé òṣùwọ̀n tó péye ló yẹ ká lò ní àkókò yìí. Tí a bá lọ wo 16 yẹn, ọ̀rọ̀ ńlá ló wà níbẹ̀ nípa òṣùwọ̀n tí ń bẹ ní ọwọ́ wa àbí agbára tó wà ní ìkáwọ́ wa, tí a wá ń lo agbára ní pé kò sí ẹni tó lè bí mi. Òṣùwọ̀n déédéé ó ní ká má níyà òṣùwọ̀n mìíràn, ìbá ṣe kékeré ó ní ká ní òṣùwọ̀n pípé àti déédéé. Ṣá wa ń ṣe déédéé mà? Ṣé òṣùwọ̀n wa pé ṣá ń ṣe déédéé sà? Mò ń bèrè lọ́wọ́ wa ní ṣé òṣùwọ̀n wa pé sà mọ́mì? Ìwọ ìyàwó, ṣé òṣùwọ̀n rẹ pé ní ọ̀dọ̀ ọkọ rẹ? Ṣé o ṣe déédéé? Ṣé tí ìta kò ju tinú ilé lọ, òṣùwọ̀n rẹ ṣó ṣe déédéé? Tí a bá lọ wo 15 yẹn, a ó rí i pé òṣùwọ̀n tó sọ̀rọ̀ nípa rẹ̀ ó ní agbára. Nígbà ó di 16, Olúwa wá fọba lé e. Ó ní ní ilẹ̀ tí òun Olúwa fi fún wa ká ní òṣùwọ̀n tó pé àti òṣùwọ̀n tó ṣe déédéé. Mò ń bèrè ní inú ayé tí a wà lọ́wọ́lọ́wọ́ yìí, ṣé òṣùwọ̀n tó pé la fi ń ṣe ilé ayé yìí lọ́wọ́lọ́wọ́ báyìí? Ní àkókò àti ìgbà tí a wà yìí, ṣé òṣùwọ̀n tó pé la fi ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí? Òṣùwọ̀n. Ẹ má jẹ́ ká fọkàn sí pé ńgbà tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa òṣùwọ̀n, wọ́n ń sọ̀rọ̀ nípa ohun tá a fi ń wọn kan, bóyá agolo, ike tàbí abọ́. Ohun kọ́, kì í ṣe méjèèjì rárá. Òṣùwọ̀n jẹ́ ohun tó jẹ́ pé ohun tá a bá mọ̀ pé ó tọ́ sí Táyé, ẹ jẹ́ ká fún Táyé. Ohun tá a bá mọ̀ pé ó tọ́ sí Kẹ́hìndé, ẹ jẹ́ ká fún Kẹ́hìndé. Ó ní jẹ́ òṣùwọ̀n, ó ní òṣùwọ̀n tí Bíbélì sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Ṣùgbọ́n gbà tí Ọlọ́run bá ṣe ohun tó dára fún yín àbí ohun tó dára fún wa, tí a wá wò pé òṣùwọ̀n tí ń fi wọ̀n fún Kẹ́hìndé ni pé òṣùwọ̀n tí ò dára. Bíbélì fi yé wa pé òṣùwọ̀n tó pé àti òṣùwọ̀n dáradára. Òṣùwọ̀n tó pé àti òṣùwọ̀n dáradára, ẹ̀rí póga. 16 rẹ̀ nígbà tó kọ̀ tó jẹ́ pé bóyá ẹlòmíràn ò fẹ́ lo òṣùwọ̀n yẹn, ká lọ wo ohun tó wà níbẹ̀. Òṣùwọ̀n tó pé àti òṣùwọ̀n dáradára la gbọ́dọ̀ fi wọ̀n fún ara wa. Àbájọ tó lórí fi kọ́ ni ó ní a ó gba èrè rẹ̀ nígbà tí Jésù bá dé. Ohun tá a ṣe fún Ọlọ́run kò gbé àfipamọ́ sọ́run ni. Ẹ ń wò pé bóyá Ọlọ́run bó ṣe ń gbénu yín ló ń gbénu mi, bó ṣe wà nínú gbogbo ayé ẹnìkọ̀ọ̀kan wa nìyẹn. Kò wá sí ohun tá a ṣe fún ẹnikẹ́ni tá ò ní gba èrè rẹ̀. Kò sí rere tàbí ibi tá a ṣe fún ẹnìkan tí èèyàn ò ní gbà á. Kódà kó tó kúrò nínú ayé ni yóò ti máa gbà á. Ẹ rí, Ọlọ́run kò bí ọmọ kankan rárá, ṣùgbọ́n oró kan ọmọ tó bí náà ní ẹ̀san. Tó fi ń yé wa pé èmi ń bọ̀ kankan, èrè mi bẹ pẹ̀lú mi láti san án fún kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ òṣùwọ̀n ẹ̀ bá ti rí. Òṣùwọ̀n ni mò ń sọ nípa rẹ̀. Ẹ má jẹ́ ká rò bóyá agolo, abọ́ tàbí kóńgò, ike ni mò ń sọ nípa rẹ̀. Òṣùwọ̀n tá a fi ń wọn nǹkan tà nìyẹn. Ṣùgbọ́n òṣùwọ̀n tí Bíbélì fi yé wa níbí, òun ni pé ohun tí ń bá ṣe fún yín, ẹ má tún yá ìmíràn láti lè máa fi san fún ẹlòmíràn. Ó ní òṣùwọ̀n déédéé, òṣùwọ̀n dáradára, òṣùwọ̀n déédéé. k'Olúwa tó sọ pé òṣùwọ̀n déédéé àti dáradára. Ó fẹ́ ká pé láàrin ara wa sí ara wa. Nígbà tá a bá pé láàrin ara wa sí ara wa, kí la fẹ́ sọ nípa rẹ̀? Òṣùwọ̀n wa gbọ́dọ̀ pé níwájú ènìyàn gangan. Òun náà ni ká lọ kọ́kọ́ pé láàrin ara wa náà, ká tó ṣe kíni, ká tó wá pé ní ọ̀dọ̀ Ọ̀hún. Nígbà tá a bá pé ní àárín ara wa,
ó ní a lọ ṣètò àárín ara wa náà kárí pógún. mò ń bẹ̀ yín dádì mọ́mì, ẹ jẹ́ ká lo òṣùwọ̀n tó péye láàrin ìyàwó sí ìyàwó, láàrin ara wọn. torí ìdílé mi wà tó yẹ pé kì í ṣe ìyàwó kan, kì í ṣe méjì lónìí. ẹ̀yin obìnrin ẹ ní òṣùwọ̀n tó pé ní àárín yín, ẹ ní àsopọ̀ pẹ̀lú àwọn ọmọ yìí, ẹ lo òṣùwọ̀n tó pé àti dáradára. láàrin ọkọ sí ìyàwó, ẹ lo òṣùwọ̀n tó pé, òṣùwọ̀n tó pé tó dára àti èyí tó dára jù ní kẹ́ ẹ lò. nígbà tá a bá wà nínú ayé tá a bá lo òṣùwọ̀n tó pé àti dáradára láàrin ara wa, tí Ọlọ́run bá gbé èsè rẹ̀ dé fún ẹlòmíràn, wọ́n máa ń sọ pé why me? ẹgbẹ́ ta ni ìbáṣe? kí ni òṣùwọ̀n tí ń bẹ lọ́wọ́ rẹ tó fi ń ṣe ọmọnìkejì rẹ lọ́ṣẹ́? nígbà tí ilẹ̀kùn Ọlọ́run bá ṣí tó bá wá kan òun náà níbi tó bá wà, yóò máa ní why me? ṣó yẹ kó jẹ́ èmi ṣá? ta ni ìbàjẹ́? irú òṣùwọ̀n wo ló wà lọ́wọ́ rẹ tó o ti fi wọ̀n fún ẹnìkan rí? ẹ jẹ́ ká lo òṣùwọ̀n ọwọ́ wa ní èyí tó pé àti èyí tó dára. nípasẹ̀ èyí àwa gan yóò rí ìyọ́nú Ọlọ́run. nígbà tá a bá rí ìyọ́nú Ọlọ́run, ìyọ́nú ènìyàn gan yóò ṣẹ̀ṣẹ̀ dé sínú ayé wa. ẹ má jẹ́ ká lo òṣùwọ̀n tí kò pé àti èyí tí kò dára mọ́. ohun tó ń bẹ nínú ayé tí a wà lọ́wọ́lọ́wọ́ ní ìsinsìnyí, tí gbogbo wa bá fà ní gbogbo orílẹ̀-èdè àgbáláyé náà, ni àìlò òṣùwọ̀n tó pé àti àìlò òṣùwọ̀n tó dára láàrin ara wa. nígbà tí ẹnìkan bá wà tó jẹ́ pé owó tó lè bọ́ igbe ènìyàn láàrin ọdún 15, tẹ́nìkan kàn dàyà kọ́ tó sì kó, níbo ló fẹ́ kó lọ? yé ìpẹ́ ni. bó o fi kọ́lé ilé wọn padà, because àwọn ọmọ tó o bí tí a bí nísinsìnyí ń tá a kọ́ káwọn ó tún padà kọ́, torí ó tún lajú sí ni. èyàn ò lè wá nísinsìnyí kó ní ilé tí ń bẹ lóko èèyàn kan lèyàn lọ máa gbé ní àkókò yìí níbi tí ayé lajú dé. àtọdún tí wọ́n ti ń kọ́ ilẹ̀ sì ń bẹ, ó sì kù síbẹ̀. ẹ jẹ́ ká lo òṣùwọ̀n tó péye láàrin ara wa, nítorí dídé Ọlọ́run ń bọ̀ báyìí. dídé Ọlọ́run ó ti ṣe kíni, ó ti súnmọ́ tílé. àwa náà rí pé àwọn ewu ìkẹyìn ọdún, ìkẹyìn ọjọ́, ìkẹyìn ayé ó ti ń dé báyìí. gbogbo téèyàn ò lérò pé ó ń ṣẹlẹ̀ ló ń ṣẹlẹ̀ ní àkókò yìí. nígbà tí ìyàwó mú chájà ọkọ rẹ̀ tọkàn fi chájì fóònù, tọkọ mo ti ní ọmọ mú chájà mi mọ́, tó sì bẹ̀rẹ̀ sí lù sí títí tó fi rí pé gbẹ̀mí ẹ̀. ńgbọ̀ bá gbẹ̀mí ẹ̀ tójú rẹ̀ wà lé, tó torí pé kíni, èṣù gan ti ń wá àwọn ọmọ ogun tiẹ̀ tí ó kéré. lórúkọ Jésù, èṣù ò ní jẹ wá níyà. èṣù gan wà ní àwọn tiẹ̀ náà tó náà ṣe kíni, tí ó pírẹsẹ̀ntì wípé àwọn ikọ̀ tòun rèé, àwọn tó ń lo ayé wọn rèé, tó ń ṣírí pò ń gba ògo inú ayé wọn, nítorí pé kíni, ibi òun bá darí wọn sí ni wọ́n ń darí sí. ṣé àrí pé gbogbo ẹ̀ tí ó ti ń dojú kejì báyẹn ní inú ayé tí a wá wà yìí, ní abẹ́ sánmọ̀ Ọlọ́run tí a wà yìí, ní ilẹ̀ ilé Ọlọ́run tó tẹ́ pẹlẹsẹ káàkiri láyé tá a wà yìí, ìlú wo, orílẹ̀-èdè wo tàbí ìletò wo ni ò ní wàhálà lọ́wọ́lọ́wọ́ báyìí? mo wo òjò tí ń rọ̀ ní ilẹ̀ India lọ́wọ́lọ́wọ́ lórí Facebook. ó ní agbára, àti màálù àti ilé àti mọ́tò, gbogbo ènìyàn ló ń kó. ẹ̀yin ẹ wò ó, àákò tí ó kó, àwọn tí ó kù sẹ́kù ó tún sẹ́kù, àwọn náà tún máa rọ́nu ilé ayé lọ. kí là wá lè ní àálò òṣùwọ̀n tó pé láàrin ara wa? kí là nílò òṣùwọ̀n tó pé àti èyí tó dára lÓlúwa wí? kí là nílò nínú ayé tí ó tán yìí? ní inú ayé tá ó kọjá kúrò níbẹ̀ tí wọ́n bi wá lérè pé ilé ayé àmọ̀ lówó àmọ̀ lọ́lá àmọ̀ kọ́lé, kì í má ṣe kan kì í má ṣe méjì, èyí ò ní ilé. wọ́n ní kódò bímọ, àìmọye ọmọ lọ ṣe súná rẹ̀, yóò ní ọmọ, yóò ní wẹ̀ṣẹ́ abẹ́yọ̀ nǹkan lè kọjá bẹ̀ ní ìṣẹ́jú kan.
torí ìṣẹ́jú kan níwájú Ọlọ́run bí 100 years ni. Ẹ jẹ́ ká múra ní àkókò yìí tá a bá yí padà sí àwọn òṣùwọ̀n tó pé àti èyí tó dára ó ṣeé ṣe kí Ọlọ́run bojú wò wá tó rà ń bẹ́ẹ̀ bí a ṣe bẹ́ẹ̀ tó àti mùsùlùmí ni àti kìrìsìtẹ́nì ni kódà wọ́n ti fẹ́ sọ wá donírọ́ nípasẹ̀ àdúrà wípé ẹ mọ gbàdúrà fún àgbáyé ni à ń gbà á dáàdì mọ́mì mú là ń gbà á ní gbogbo ìgbà là ń gbà torútorú ní èyí lè sùn èyí lè wo bó dìde lóru báyìí ó tún dìde yọmọ kò mọ́ ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ òṣùwọ̀n tí ń bẹ lọ́wọ́ wa tá a lò dáradára yìí kọ́ a lo òṣùwọ̀n tó pé àti èyí tó dára nígbà tí ẹnìkan ṣoṣo tí ó bá fẹ́ gàba lé gbogbo ènìyàn lórí ẹnìkan ṣo mo pa lówe ni tó fẹ́ gàba lé gbogbo ènìyàn kan lórí ní gbogbo ènìyàn kan tí orí kan tó sì fẹ́ máa dà gbogbo ìṣẹ̀dá ènìyàn tí wọn ò dẹ̀ rí nǹkan kan ṣe sí orí yẹn láti ṣe kíni láti sọ pé gbéjà ìwọ orí yìí a lo òṣùwọ̀n yìí ó a lo òṣùwọ̀n dáradára a lo òṣùwọ̀n tó pé ẹ jẹ́ ká lo òṣùwọ̀n tó pé kó Olúwa lè bojú wò wá kó lè gbóhùn ẹ̀bẹ̀ àwa ìránṣẹ́ Ọlọ́run kó lè bojú wò wá láti ọ̀run wá kó ṣàánú fún wa gbogbo ìránṣẹ́ Ọlọ́run ọfẹ mọ yí àwa gan mọ nítorí pé kíni a ti gbàdúrà gbààwẹ̀ orí òkè ṣùgbọ́n òṣùwọ̀n tí ń bẹ ní ọwọ́ wa tí a fi ń gba ẹnìkan lórí tá a sì fi ń bu ẹnìkan pé kójò má pa nǹkan à ń wò pé òṣùwọ̀n tó wà lọ́wọ́ mi ẹni ó bá wù mí mo lè fi dé lórí ẹni bá sì wù mo lè fi gba níwájú kó kíwájú rẹ̀ ṣẹ̀jẹ̀ kó gbàbẹ̀ lọ́rùn à ń wò pé òṣùwọ̀n tó wà lọ́wọ́ wa yẹn bó ṣe nípọn tó yẹn mo lè fi pa ẹnikẹ́ni mo sì lè fi ṣe kíni mo lè fi lu ẹnikẹ́ni pa mo sì lè fi dáàbò bo ẹnìkan ní orí ẹ má jẹ́ ká lo òṣùwọ̀n ọwọ́ wa bẹ́ẹ̀ nítorí bó bá dijọ́ kan á béèrè rí wípé ǹjẹ́ kọjá níbi nǹkan tó rí báyìí ẹni òun lòun ò kọjá rí wọ́n sì lọ kọjá nígbà tó kọjá yẹn àìmọye ẹ̀mí ló lọ ní àkókò náà àní mo ní o ṣíjú wòkè ní ọ́fíìsì tó wà nìna wo fọ́tò àwọn olórí tí gómìnà kan bá tún ti jẹ bóyá wọ́n tiẹ̀ máa yí pálí ẹ̀ padà ní tó tún ra fọ́tò gómìnà míì wọ́n tún lẹ̀ mọ́ bẹ́ẹ̀ wọ́n máa ń lẹ̀ wọ́n mójú ara wọn nínú ọ́fíìsì míì torí ó ṣeé ṣe kó má jẹ́ pé gbogbo àwọn ra àwọn gíláàsì fọ́tò wọn wó yí àwọn èèyàn tó ti kọjá lọ ní ipò tí ó wà ní tó ti lo òṣùwọ̀n tó pé àti ètò dára wó yí ènìyàn tó wà ní ibẹ̀ tó ti kọjá lọ tí wọ́n ti kó kúrò ń bẹ̀ rí tá a ti sọ́ pa wọn tá a tún sọ́ pa wọn mọ́ tí wọ́n ń pè wọ́n ní tàná ti jẹni ti jẹ tata tí wọ́n ò pè wọ́n tòní mọ́ ẹ jẹ́ ká lo òṣùwọ̀n tó pé àti èyí tó dára ẹ jẹ́ lọ wòwe Deuteronomy yẹn Deuteronomy 25 verses 13 to 16 tá a bá dé 16 rẹ̀ ó rí ní t'Olúwa sọ fún àwọn èèyàn tí ò bá lo òṣùwọ̀n tó pé àti èyí tó dára lórúkọ Jésù mọ́mì dájú a ò ní gbèrè ìtìjú mò ń bẹ̀ wá kí iṣẹ́ àwa ìránṣẹ́ Ọlọ́run àwọn àáfàá àwọn òòṣà ńláńlá kí iṣẹ́ wa kó ṣe kíni kó lè bá a déwájú Ọlọ́run dáhùn ẹ̀bẹ̀ àdúrà wa ìwòsàn tí ò pé àti èyí tí ò dára t'Olúwa sọ fún wa tó ní ká máa lò yìí tá a lò lójó máa wò wá bá a bá kú kọ̀tà aláàsín tá a bá láàkọ̀tà aláàkẹ́pẹ́ kò náà ní kankan kò dín orúkọ Ọlọ́run kù kò sì yọ orúkọ rẹ̀ sẹ́yìn ní gbogbo ìgbà torútorú ní ìgbà táwa tiẹ̀ tún sùn yẹn síbẹ̀síbẹ̀ àwọn ewé sì tún sọ hallelujah 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 tí wọ́n bì síwájú tí wọ́n bì sẹ́yìn ṣe é pé kò kàn án bí igba mílíọ̀nù èèyàn bá kú ní sátidé orin hallelujah orin ìyìn yẹ Ọlọ́run ni wọ́n kọ ní chọ́ọ̀chì ìjọ kejì ṣe é pé kò kàn Ọlọ́run àwa láò lo ohun tó dára láàrin ara wa a lè sọ nípa alágbájá pé
nígbà tí lágbájá ń bẹ́ẹ̀ àmọ̀ gbádùn o, nígbà tí tàmọ̀dún ń bẹ́ẹ̀ àmọ̀ ṣe tó dára o. Òṣùwọ̀n tó dára ni ẹja lò, òṣùwọ̀n tó pé àti èyí tó dára. Lórúkọ Jésù, dáàdì mọ́mí a ò ní gbèrè ìtìjú, dáàdì mọ́mí mo láà ní gbèrè ìtìjú. Ẹja sọ fọ́lọ́run, ẹ̀mí mọ́ ràn mí lọ́wọ́, Olúwa kọ́ èmi náà mọ̀ ṣe, bàbá kọ́ mi mọ̀ ṣe. Òṣùwọ̀n tó pé àti èyí tó dára Olúwa fi sí mi ní ọwọ́, Olúwa kọ́ mi mọ̀ ṣe. Gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi. Bàbá o, Ọlọ́run má jẹ̀mú ńlá, Olúwa kó kọ́ yín mọ̀ ṣe mà, dáàdì Olúwa kó kọ́ yín mọ̀ ṣe sà. Òṣùwọ̀n tó pé àti èyí tó dára Olúwa kó fi lé yín lọ́wọ́, tó bá fi lé yín lọ́wọ́ Olúwa jẹ́ ká ẹ lè lò ó bólúwa bá ṣe tọ́ yín lọ́kàn. Ọlọ́run má jẹ̀mú gbogbo ẹ̀mí tí ń ṣiṣẹ́ òdì nínú ayé yín, tó jẹ́ pé ó ti ṣí àyà yín lé bíi ti Fáráò yẹn, tó ṣí àyà yín lé pé kò sí tí ó ṣẹlẹ̀. Ó ní mò ń bọ̀ kankan, èrè mi bẹ pẹ̀lú mi láti sáfúkálù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ bá mọ̀ ti rí. Àtúbọ̀tán àti ohun rere wa ni ká ẹ jẹ́ ká rò, àti tí wọn yóò sọ nígbà tí a bá kúrò níbẹ̀. Ní ipò yẹn ni mò ń sọ fún yín, ní ipò yẹn ni mò ń sọ fún yín dáàdì. Àgbà tá a bá ṣe kíni, tá a bá ṣe dáradára, inú wọn yóò sọ ohun tó dára nínú ipò yẹn fún wa nígbà tá a bá kúrò tán. Mọ́mì dáàdì, a ò ní gbèrè ìtìjú, brother sister, a ò ní gbèrè ìtìjú. Ọlọ́run má jẹ̀mú òṣùwọ̀n tó pé àti èyí tó dára Olúwa yóò fi sí yín lọ́wọ́. Ẹ já sọ fún Ọlọ́run, ẹ̀mí má ràn mí lọ́wọ́, bàbá o, ó yá ràn mí lọ́wọ́, Olúwa kọ́ mi mọ̀ ṣe nínú ayé tí mo wà, yóò yá kọ́ mi mọ̀ ṣe. Gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi. Bàbá kókó yín mọ̀ ṣe, ọmọ kókó yín mọ̀ ṣe, ẹ̀mí kókó yín mọ̀ ṣe nínú ayé tí ẹ wà yìí. Ọlọ́run má jẹ̀mú, ó yá kókó yín mọ̀ ṣe. Òṣùwọ̀n tó péye àti tó dára lórúkọ Jésù Kristi. Ọlọ́run má jẹ̀mú, ó yá kó fi sí yín lọ́wọ́, tó bá fi sí lọ́wọ́ ó yá ká ẹ lè lò ó bó ṣe tó àti èyí tó yẹ. Bàbá jẹ́ ká ẹ lè lò bẹ́ẹ̀. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run, Olúwa o, ẹ rí òní ni ọjọ́ tó kàn nínú oṣù yìí, oṣù keje ti lọ, bẹ́ẹ̀ ni èyí ni ètò kàn nínú oṣù náà. Ẹ jẹ́ sọ fọ́lọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ẹ rí ìwòye ọ̀túnla báyìí, a tún bọ́ sínú oṣù mìíràn nu tí í ṣe oṣù kẹjọ, a bọ́ sínú ẹ̀ nìyẹn. Ẹ jẹ́ sọ fọ́lọ́run, ọba tó pọ̀ ní ipá àti agbára, Olúwa o, gbogbo tó yẹ kí n ṣe ní oṣù yìí ṣùgbọ́n tí mo ṣe tí wọn ò rí ṣe, oṣù tí mò ń wò lọ́ọ̀kan yìí, Olúwa fi lé mi lọ́wọ́. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi. Gbogbo tẹ́ ẹ fàfàfà ní oṣù tẹ́ ẹ rí fà, gbogbo tẹ́ ẹ lérò pé ẹ fẹ́ ṣe tẹ́ ẹ rí ṣe, oṣù tó ń bọ̀ yẹn lórúkọ Jésù Kristi, bàbá kó ṣe é fún yín. Ẹ má kó jọ̀wọ́ yín ó tẹ́, kó jọ̀wọ́ yín ó gbámú lórúkọ Jésù. Mọ́mì dáàdì, ọwọ́ yín yóò tẹ́, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ẹ bá mi share program yìí, ẹ share rẹ̀ pé àwọn ènìyàn sí, ẹ jẹ́ kí wọ́n máa wò ó lórúkọ Jésù. A ò ní gbèrè ìtìjú. Ẹ bá mi share rẹ̀ fún ojú àti ọkàn. Ẹ share rẹ̀ ní ìgbà méje méje, àtọkùnrin ìgbà méje, àtobìnrin ìgbà méje ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ share rẹ̀ fún àwọn ènìyàn kí wọ́n ṣe kíni, kí wọ́n darapọ̀ mọ́ wa. Ẹ jẹ́ sọ fọ́lọ́run, ẹ mú ọba tó pọ̀ ní ipá àti agbára, oore tó olóṣè fún mi lọ́dún yìí, bàbá kèé tí ì tẹ̀ mí lọ́wọ́, àánú tó olóṣè fún mi lọ́dún yìí, Ọlọ́run aláàánú kèé tí ì tẹ̀ mí lọ́wọ́, yá fi lé mi lọ́wọ́ nínú oṣù yẹn. Gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi. Oore tó olóṣè fún mi nínú ọdún yìí, bàbá kèé tẹ̀ mí lọ́wọ́, oore tó lòun ó ṣe fún mi nínú oṣù yìí. Mọ́mì dáàdì, lórúkọ Jésù, Ọlọ́run má jẹ̀mú yóò gbà fún yín ní oṣù tí à ń wò lọ́ọ̀kan tí oṣù kẹjọ yẹn. Bàbá kó fi lé yín lọ́wọ́, ẹ mọ́ kó fi lé yín lọ́wọ́ lórúkọ Jésù. Ẹ ò ní ráre kẹ́ ẹ tó gbà á, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ẹ já sọ fọ́lọ́run, Olúwa pọ́n mi ìfọ̀kànbalẹ̀ fún mi mu, bàbá pọ́n mi ìfọ̀kànbalẹ̀ fún mi mu, ìfòró àti ìdààmú ọ̀yẹ́ ayé mi, bàbá o, ó yá pọ́n mi ìfọ̀kànbalẹ̀ fún mi mu. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù,
agbára ńlá Jésù agbára ga Jésù Kristi bàbá o Olúwa kó pọn mi ìfọ̀kànbalẹ̀ fún yín dáàdì mọ́mì ó mi ìfọ̀kànbalẹ̀ bàbá kó pọn fún yín mu ìdààmú àti ìfòró yẹn ti tún gẹ́ lórí ìrìnàjò ayé yín yìí lórí ìṣerere yín yẹn lórúkọ Jésù Olúwa yóò fi yín lọ́kànbalẹ̀ mọ́mì ohun tẹ́ lélẹ́lẹ́ tẹ́ tí mú yẹn láti oṣù kẹ́ni títí tí ó parí oṣù keje yìí oṣù keje yẹn lórúkọ Jésù Olúwa yóò fi lé yín lọ́wọ́ ẹ ò rẹ́rìn ayọ̀ torí ẹ ò jẹ́ ọlọ́pẹ́ ńlá bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ á sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Olúwa o jẹ́ kí kànga ayọ̀ mi jẹ́ ó kan omi bàbá o kànga ayọ̀ mi Olúwa jẹ́ ó kan omi Olúwa jẹ́ kànga ayọ̀ mi ó kan omi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Kristi dáàdì mọ́mì kànga ayọ̀ yín máa kan omi lórúkọ Jésù mo ní kànga ayọ̀ yín máa kan omi lọ́dún yìí náà ni kò ní di ọdún tó ń bọ̀ Ọlọ́run má jẹ̀mú yóò jẹ́ kí kànga ayọ̀ yín kó kan omi bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ á sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Olúwa o gbogbo tí ó fẹ́ sọ ayé mi di adágún odò Olúwa mú kó lójú ọ̀nà mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù dáàdì mọ́mì gbogbo tó fẹ́ sọ ayé yín di adágún odò lónìí ní orúkọ Jésù Olúwa kó mú kó nú ayé yín kí ló ń jẹ́ adágún omi kí ló ń jẹ́ adágún odò nínú ayé yín dáàdì mọ́mì lórúkọ Jésù Olúwa kó mú kúrò brother sister gbogbo adágún odò tí ì sàn káàkiri tó ní ẹ̀ní nísinmi àbẹ́ ẹ̀ní láyọ̀ nínú ìrìn àjò ayé yín lónìí ní orúkọ Jésù Olúwa fòpin sí kí ló ń jẹ́ adágún odò ẹ ò tún gbúrò rẹ̀ mọ́ Ọlọ́run májẹ̀mú yóò mú ayé yín sàn síwájú síbi ògo tó yẹ ayé yín síbi ohun rere tó yẹ ayé yín síbi ìṣológo tó yẹ ayé yín Ọlọ́run májẹ̀mú ya kó mú ayé yín sàn síbẹ̀ lọ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ á sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Olúwa o pátá lẹ́ni tó pẹ̀rẹ̀ ní kùkùté ìdílé tó ní n ò ní rọ́nà lọ tó sọ̀rọ̀ ẹ̀dí kùkù Olúwa bá mi kánnájú ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Kristi gbogbo ẹ tó pẹ̀rẹ̀ ní kùkùté ìdílé tó lẹ̀ ní rọ́nà lọ tàbí tó láyé ọmọ yín ò ní rọ́nà lọ lónìí ní orúkọ Jésù Kristi bàbá kánnájú gbogbo ẹ tó pẹ̀rẹ̀ ní kùkùté yẹn tó lẹ̀ ní rọ́nà lọ tó níṣẹ́ yín ò ní tẹ̀síwájú tó láyé yín ò ní tẹ̀síwájú tó ń fi nǹkan kan mọ́nítọ̀ ìrìn àjò ayé yẹn lónìí ní orúkọ Jésù bàbá finá jó gbogbo tó fi ń sagbára lónìí ní orúkọ Jésù bàbá jó gbèrè tìjú bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ á sọ fún Ọlọ́run májẹ̀mú o Olúwa o fún mú olóore mi pàdé mi jẹ́ kí n pàdé olóore mi aláàánú mi olóore aláàánú mi Olúwa mú mi pàdé rẹ gbàdúrà orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú olóore yín aláàánú yín yẹn mọ́mí dáàdì brother sister lórúkọ Jésù Olúwa yóò mú yín pàdé rẹ olóore yín aláàánú yín lónìí ní orúkọ Jésù Olúwa kó mú pàdé yín bàbá kó mú pàdé yín ọmọ kó mú pàdé yín lónìí ní orúkọ Jésù ẹ pàdé olóore yín èyí tí ó sórí ọwọ́ rẹ̀ fún yín bàbá kó mú pàdé yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ á sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára oore tí ò ní ìgbìmọ̀ tí ò ní àtakò Olúwa ṣe fún mi kọ́dún kó tó parí ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù oore tí ò ní ìgbìmọ̀ tí ò ní kọmitì bàbá kó mú pàdé yín lọ́dún ní orúkọ Jésù Olúwa kó ṣe fún yín oore tí ò ní ìgbìmọ̀ tí ò ní kọmitì bàbá kó ṣe sínú ayé yín mọ́mí dáàdì oore tí ò ní ìgbìmọ̀ tí ò ní kọmitì Ọlọ́run májẹ̀mú mo ní yóò ṣe fún yín kọ́dún tó parí ní orúkọ Jésù ẹ fò fáyọ̀ torí pé àjọ lọ́pẹ́ ńlá bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ á sọ fún Ọlọ́run àdúrà tó kù rèé ẹ jẹ́ á sọ fún Ọlọ́run Olúwa gbà mí lọ́wọ́ ogun ẹlẹ́tàn tó lóun ó ba ayé mi jẹ́ bàbá jẹ́ ayé mi gbà kúrò lọ́wọ́ ogun ẹlẹ́tàn gbàdúrà orúkọ Jésù agbára Jésù agbára ga Jésù Kristi bàbá kó jẹ́ ayé yín gbà kúrò lọ́wọ́ ogun ẹlẹ́tàn tó ń fi àrékèrèké tó fi ń tàn yín tó fi ń fa ayé yín jẹ́ lónìí ní orúkọ Jésù Olúwa kó jẹ́ ayé yín gbà kúrò lọ́wọ́ rẹ̀ kí ló ń jẹ́ ogun ẹlẹ́tàn
lónìí ní orúkọ Jésù jẹ́ ó gbèrè tìjú nínú ayé yín, jẹ́ ó gbèrè tìjú, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi. Dáàdì mọ́mì, ẹ jẹ́ sáré gbàdúrà yìí, ẹ jẹ́ sọ fún Ọlọ́run, orí mi dìde ràn mí lọ́wọ́, ẹlẹ́dàá mi dìde ràn mí lọ́wọ́, oore ńlá tó yẹ ayé mi, tó yẹ orúkọ mi, Ọlọ́run májẹ̀mú, orí mi taari ẹ̀ sí mi, oore ńlá tó yẹ ayé mi, tó yẹ orí mi, tó yẹ ẹlẹ́dàá mi, Olúwa taari ẹ̀ sí mi. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú, orí yín kó dìde fún yín, ẹlẹ́dàá yín kó dìde fún yín, oore ńlóore gbẹ̀ngbẹ̀ ètò tó lò fún ayé yín. Mọ́mì dáàdì, Olúwa kó ṣe fún yín. Mọ́mì, ẹ̀rọ oore ńlá gbà, orí yín ò ní takò yín, orí yín kó gbọ́ ọ̀rọ̀ Olúwa ní wákàtí ọ̀wọ̀ yìí, níbi tó kù sí ó yá máa tó ṣe, ìpín yín ní orúkọ Jésù ó yá máa tó ṣe, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi. Ohun tí mo sọ̀rọ̀ lé lórí ní ọ̀sán yìí ni òṣùwọ̀n. Ẹ má jẹ́ ká wo òṣùwọ̀n bí gẹ́gẹ́ bí ohun tá a fi wọ̀n kan rárá. Òṣùwọ̀n tí Bíbélì sọ fún wa tó fi yé wa nínú ìwé Deuteronomy yẹn òun ni ohun tó jẹ́ déédéé, tá ò ṣe déédéé, tá ò ní gbé ìkan fún kan, tá ò ní jẹ́ kí ìkan kó gàba lórí ìkan. Ìgbà yìí Olúwa lòun ó bójú wò wá, ó ní tá a bá kọ̀ tá a bá ṣe, tá a bá lọ wo 16:13-25 rẹ̀, Deuteronomy 25:13-16, tá a bá lọ wo 15 and 16 rẹ̀, ẹ rí gbọ́ ohun tó Ọlọ́run wí fún ẹ tí ò bá ṣe ní ilẹ̀ tí òun Olúwa fi fún un. Ẹ jẹ́ kí òṣùwọ̀n wa kó pé láàrin àwọn ènìyàn, láàrin àwọn ọmọ ìyá, láàrin ọmọ bàbá tàbí ní ibi iṣẹ́ wa, ní orílẹ̀-èdè tí ẹ wà yẹn, jẹ́ kó sùnwọ̀n kó pé. Gbogbo èyí ló ń fa ìbínú tí Ọlọ́run bí ní àkókò yìí, tó fi ń wò wá pé tó bá wù ẹ́ ṣe fún ara yín. Ẹ wo ọjọ́ tí àwọn ènìyàn ti ń kọjá lọ, sáwọn èèyàn máa tún lóyún, ṣé wọn ò mọ bímọ ni? Síbẹ̀síbẹ̀ Ọlọ́run máa jẹ́ kálukú máa tún wúre sọ̀rẹ̀, torí Ọlọ́run fẹ́ràn wa púpọ̀ ní inú ayé yìí. Ṣùgbọ́n ká lo òṣùwọ̀n dáradára àti èyí tó pé, ó lóṣùwọ̀n pípé àti èyí tó dára dáradára. Lórúkọ Jésù mọ́mì dádì, a ò ní gbèrè tìjú, ọfà yìí ọ̀fẹ́ ìṣòdẹ̀ ní bà wá. Ẹ jẹ́ ká lo òṣùwọ̀n tó péye láàrin ara wa. Nígbà yìí táwa gan bá tiẹ̀ sọ pé Olúwa o, a fẹ́ kó jòkó rọ̀, a lè pa láṣẹ, yóò sì ṣe bẹ́ẹ̀. Ẹ rí pé gbogbo àìlò òṣùwọ̀n tó pé nípasẹ̀ ká mú òṣùwọ̀n tó dára ká fi fún ẹnìkan, ká mú òṣùwọ̀n tí ò dára ká fi fún ẹnìkan, ká mú ohun tó ti dìbàjẹ́ ká fi fún ẹnìkan, ká mú ohun tó dára ká fi fún ẹnìkan. Ẹ wo bí a ṣe ń gbàdúrà, àtòrí òkè dórí òkè ni, àtòrí òkè dórí òkè àti inú ìjọ dẹnu ìjà torútorú. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Ọlọ́run ṣáà ń wò wá ni. Etí rẹ̀ ò kúrú láti gbà wá, bẹ́ẹ̀ ọwọ́ rẹ̀ ò kúrú láti fà wá kúrò nínú wàhálà àti ìdààmú yìí. Gbogbo bí àwọn tó ń lo agbára lé wa lórí yẹn, tọ́lọ́run lè ṣe síbẹ̀ ni, tó lè rọ̀jò ná síbẹ̀, tó lè tàn ká, tó lè dà wọ́n lérú. Ṣùgbọ́n àwa gan àlò òṣùwọ̀n tó pé láàrin ara wa, nípa ìlò òṣùwọ̀n tó sì pé yìí wàhálà ni. Tá a bá ti lo òṣùwọ̀n tó dára fún ẹnìkan, tá a mú ẹnìkejì, tá a mú abọ́ tó jẹ́ pé ó yẹ fún ajá, tá a fi fún lóúnjẹ, Ọlọ́run á wò pé ní àwọn iṣẹ́ ọwọ́ mi, iṣẹ́ ọjọ́ kẹfà tí mo ṣe, ilẹ̀ ń ṣe báyìí. Àti ẹlẹ́sìn mùsùlùmí àti onígbàgbọ́, àwa gbàdúrà wá dàbí ìpá yìí gbàdúrà. Tá a bá ń gbọ́ mi nínú rédíò wọn ní ẹsẹ̀ ìmọ̀ bá wa bẹ lọ ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, a kú bẹ́ẹ̀ torútorú ní. A mọ̀ bẹ̀, tá mọ̀ yíra, tá mọ̀ bẹ̀, tá mọ̀ fi yíra kún Ọlọ́run jọ̀ọ́. Ṣùgbọ́n gbà táwọn tó yẹ wọ́n lo òṣùwọ̀n tó pé àti dáradára tí wọn ò lò ń kọ́, wọ́n ń jẹ́ kí àwọn àdúrà tí tá ń gbà wọn ò jẹ́ ó ṣe bó ṣe yẹ kó ṣe. Lórúkọ Jésù, a ò ní gbèrè tìjú. Ẹ jẹ́ ká lo òṣùwọ̀n tó pé àti èyí tó dára. Òṣùwọ̀n ni mo sọ̀rọ̀ nípa ẹ̀ ní ọ̀sán yìí. Lórúkọ Jésù, a ò ní gbèrè tìjú, ọfà yọ̀fẹ̀ ìṣòdẹ̀ ní bà wá.
fún àwọn tó ń ṣiṣẹ́ ọwọ́ a ó gbàdúrà wọn, ṣùgbọ́n sáàmù tá a máa lò ní alẹ́ tá ó kà ní ìgbà 3 sínú omi, a ó mú nínú rẹ̀ á dẹ̀ fi yòókù wẹ àwọn ọmọ tàbí àwa náà tàbí bàbá náà. a ó lo orin Dáfídì 5:1-3 rẹ̀, ẹ jẹ́ ká kà á. tá a bá kà á, a ó mú nínú rẹ̀ á dẹ̀ ṣe kíni, a ó fi wẹ gbogbo àwọn ọmọ. lórúkọ Jésù ọfà ayé ọ̀fẹ́ èṣù ò ní bà wá. fún àwọn oníṣẹ́ ọwọ́ ẹ jẹ́ ká gbàdúrà. oníṣẹ́ ọwọ́, Ọlọ́run májẹ̀mú kó bá ń gbàdúrà fún yín, ẹni mẹ́sẹ̀lì kó bá mi súre fún yín. iṣẹ́ ọwọ́ yín ní orúkọ Jésù mo ní ẹ ò ní gbèrè ìtìjú, ọfà ayé ọ̀fẹ́ èṣù dẹ̀ ní bà yín. ohun tó yẹ yín pẹ̀lú iṣẹ́ ọwọ́ yín náà ni pé kọ́lọ́run kó polongo yín já gbangba fún ẹni tí ó ràn yín lọ́wọ́, tí ó fà yín lọ́wọ́ sókè, tí ìsun omi yín tí ò ní tán mọ́. lórúkọ Jésù Olúwa kó dà yín pọ̀ tọ́ pẹ̀lú àwọn ènìyàn gidi. bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. àwọn tó ń tà tó ń rà, àwọn oníṣòwò, Ọlọ́run májẹ̀mú kó gbàdúrà fún yín. kìkìdá kẹ́kọ̀ọ́ tẹ́rí yín bá ní. ọba ní mọ́sẹ́lì kó bá mi súre fún yín. iṣẹ́ ọwọ́ òkòwò yín yẹn ní orúkọ Jésù mo ní kò ní já sí gbèsè, kò ní já sí ẹ̀wọ̀n, kò ní já sí wàhálà fún yín. gbogbo ogun ẹdẹ ń tà yín wò tó ń tà yín mọ́ lórúkọ Jésù, ìpín yín kò ní jẹ́ ìpín yín. Ọlọ́run májẹ̀mú yóò bùkún iṣẹ́ yín, á bùkún ọwọ́ yín, á bùkún òkòwò yín, ogun gbèsè ò ní tọ́ sí yín. bẹ́ẹ̀ ni yóò ṣe rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. fún àwọn tó ń gba àlejò, àwọn oní ọ́fíìsì tí wọ́n ń gba àlejò, Ọlọ́run májẹ̀mú ó yá kó dà ènìyàn rere pọ̀ mọ́ yín. ẹni tí ó pè yín tí ó lọ́pẹ́ nínú, tó jẹ́ pé àlejò ayọ̀ ni ó jẹ́, tí ó jẹ́ ọlọ́pẹ́ tẹ́lẹ̀ tún sọpẹ́ pé àlejò ayọ̀ bá mi ní ọ́fíìsì mi, wọ́n darapọ̀ mọ́ mi, wọ́n sì ṣe tó yẹ nínú ọ́fíìsì náà. Ọlọ́run májẹ̀mú ó yá fún kọlù ayọ̀ ó yẹ bẹ̀rẹ̀ sí gbà. mọ́mí ẹ gbà á, dádì ẹ gbà á, brọ́dà mi ẹ gbà á, sísítà ó yẹ gbà á. fún kọlù ayọ̀ tí wọ́n fi pè yín tó jẹ́ pé ẹ fi mọ̀ pé yes Ọlọ́run gbọ́ ẹ̀bẹ̀ yín lọ́sàn-án, ó yá Olúwa kó fi pè yín. bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. fún àwọn ọmọ ọwọ́, mò ń wò pé wọ́n ti fẹ́ wà nínú ọlídé ní àkókò yìí. ẹ já sọ fọ́lọ́run, bí àwọn ọmọ mi ṣe ń gbọ́lídé yìí ní orúkọ Jésù, Olúwa má jẹ́ fẹ̀yìntì sunkún ọmọ kankan. gbogbo àwọn ọmọ mi tí wọ́n fẹ́ wọlé ọlídé báyìí, Ọlọ́run jẹ́ wọ́n pé láyọ̀ láti tún bá wọn wọlé padà. ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, agbára Jésù. dáàdì, mọ́mí, brọ́dà, sísítà, ọmọ yìí ò ní yọ sọnù. bí wọ́n ṣe ń gbọ́lídé ní orúkọ Jésù, wọn ò ní sinmi lé ikú lọ́wọ́, wọn ò ní sinmi láìsàn lọ́wọ́. wàhálà ìdààmú tí máa pọmọ tí ìjẹ́ kó tún bá wọn wọlé ní orúkọ Jésù kò ní ṣẹlẹ̀. gbogbo ẹrù tàbí àmì ìtúwò lórí àwọn ọmọ yẹn ní orúkọ Jésù kò ní jẹ́ ìpín yín. mọ́mí, dáàdì, mo ní ò ní jẹ́ ìpín mi. Ọlọ́run májẹ̀mú àwọn ọmọ náà bí wọ́n ṣe ń gbọ́lídé ní orúkọ Jésù, wọn wọlé láyọ̀, wọn ò ní sọnù gbọ́mọgbọ́mọ, ayé ò ní gbé wọn, àṣà ayé ìsìkìdí ayé ò ní wó pa wọn. bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. fún àwọn ẹni tó ní àìsàn kan tàbí ìkejì, ibi tó dùn yín gangan yẹ gbọ́ wọlé. ọba tó ní ìwòsàn tó péye ó yá kó wò yín sàn, láti irun orí yín dé ìkànnì ẹsẹ̀ yín, Olúwa kó wò yín sàn. kí ló ń jẹ́ àìsàn? gbọ́rọ̀ Olúwa nínú ayé yín ní orúkọ Jésù. ó yá kó fa ayé yín sílẹ̀. gbogbo àìsàn náà ní orúkọ Jésù ó yá kó máa bá ìtọ́ jáde. gbogbo àìsàn yẹn kó gbọ́rọ̀ Ọlọ́run. àgọ́ ara yín mo fi wé tábìlì Ọlọ́run alààyè ní orúkọ Jésù. tábìlì Ọlọ́run kì í wó, kì í dìbàjẹ́ lórúkọ Jésù. gbogbo àìsàn náà kò ní ṣe yín mọ́. dáàdì, mọ́mí, brọ́dà, sísẹ̀ ẹ̀ ní gbúrò rẹ̀ mọ́. bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti bí wákàtí èyí tá a ti ṣe ètò Ohun Olúwa látẹnu ìyá Eriabanise JP, láti bí wákàtí kan sí ẹ̀yìn tá a ti ń ṣe bọ̀. Ọlọ́run májẹ̀mú yóò dì yín mú. Ohun Olúwa sínú ayé yín kò ní di ìsọ̀rọ̀ òdì sí. Ọlọ́run májẹ̀mú yóò wà pẹ̀lú yín ní ìjọ́ mẹ́jọ àti èmi àti yẹn. jẹ́ ká pàdé lórí ètò Ohun Olúwa, èyí tó wá láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun tèmi lè àánú látẹnu ìyá Eriabanise JP. lórúkọ Jésù àtẹ̀mí àti yín àní dòkú, wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ sí wa. bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. àdúpẹ́ lọ ṣe iléeṣẹ́ ìbílẹ̀ rédíò Nàìjíríà ń bí tí wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK. lórúkọ Jésù, iléeṣẹ́ náà méjèèjì àti gbogbo ibi tí iléeṣẹ́ náà wà, àti tèkó àti tọ̀sùn, gbogbo ẹ̀ káàkiri. lórúkọ Jésù, iléeṣẹ́ náà ò ní di títì pa. ọfà ayé ọ̀fẹ́ èṣù ní ba iléeṣẹ́ náà, yóò káàkiri àgbáláyé
gbogbo ojú ọkàn tẹ́ ń wò tẹ́ bá mi ṣe ààrẹ yẹn a ó ṣe òrèrè kan yín, a ó ṣe òrèrè kan ilé yín, a ó ṣe òrèrè kan iṣẹ́ yín, ohun tó sì ti sọ nínú ayé yín yẹn lórúkọ Jésù a ó ṣe ohun rere síbẹ̀ tẹ́bí pé Olúwa yóò dá padà débi pé ọkàn yóò balẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi. Ní ìjọ mẹ́jọ ẹjá tó pàdé lórí ètò Ohun Olúwa lẹ́ẹ̀kan sí ó dàbọ̀.